Ẹ kúrọ̀lẹ́ gbogbo ilé. Mo kí gbogbo ọmọ Yorùbá tó wà nílùú Calgary pé a kú àjọyọ̀ ogún ọdún. Ní ìrọ̀lẹ́ yìí mo ní àlejò pàtàkì fún wa láti Yoruba Language School. Arákùnrin, kí ni orúkọ rẹ? Orúkọ mi ni Ayomide Ogunfowora. Ayomide Ogunfowora. Ẹ ṣeun tí ẹ jẹ́ wa ní o. Nígbà wo lo darapọ̀ mọ́ ẹgbẹ́ tí o darapọ̀ mọ́ ilé ẹ̀kọ́ Yoruba Language School? And what motivated you to join? Mo join ní 2022 and I wanted to be able to understand the language better. Ó join ní ọdún tí ó kọjá. Ó dẹ̀ fẹ́ gbọ́ èdè Yorùbá dáadáa. Ó ṣeun. Kí wá ní ìmọ̀ràn tó ní fún àwọn ọmọdé, àwọn ọ̀dọ́ bíi tiẹ̀? What advice do you have for them? Those who are looking at you and thinking, oh, maybe I should do this. Kí ni ìmọ̀ràn tó ní fún wọn? I would advise them to, start somewhere so that they will be able to understand little by little. Kàn bẹ̀rẹ̀ láti ibì kan. Because tí wọn ò bá bẹ̀rẹ̀ láti ibì kan, then they won't even understand it. But if they join, then you're sure that they will learn the language. Thank you so much. A dúpẹ́ lọ́wọ́ yín pé a pè yín, ẹ jẹ́ wa ní o. Ẹ ṣé ma. Ẹ ṣeun aráalé. A dúpẹ́.